Ìyálóde Adétòun Ọláyínká Adéọ̀ṣun tí mo jẹ́ ìyálóde ẹgbẹ́ bàbá Máyégún ìrákárí obìnrin Akílẹ̀ Ìjẹ̀bú. Àwọn ìfẹ́ la fi ṣẹgbẹ́ wa a kì í jà, kò sí ibi tí gbọ́mi òṣó tí ò kì í sí, ṣùgbọ́n àwa a máa sọ jáde ni, a máa bá wa sọ̀rọ̀. A ní àwọn kọ́mítì tí ọ̀tún ìyálóde tó jẹ́ olórí ẹ̀ láti resolve any issue. Secretary wa always available, èmi náà by phone always available, so a kì í sọ̀rọ̀ ẹ̀yìn, a máa ń ṣe meeting láti parí nǹkan ni. Mo ti ẹgbẹ́ wa ṣe ní ìrẹ́pọ̀ nìyẹn, láti ní ìfẹ́ láti kó ara wa jọ. Èmi ni ọ̀tún ìyálóde ẹgbẹ́ bọ́ba Máyégún obìnrin ìrẹ́ àkárí ti Akílẹ̀ Ìjẹ̀bú. Nínú ẹgbẹ́ tiwa a máa ń kọ́ra wa yé, a dẹ̀ máa ń ṣàlàyé ọ̀rọ̀ fúnra wa. Gbogbo èèyàn ló ní right láti sọ̀rọ̀, kò kì í ṣe wípé èèyàn kan tó ló máa sọ̀rọ̀ tó máa ṣẹ́ wá. So a máa ń fún olúkálùkù ní àǹfààní láti sọ sínú wọn jáde. Àwọn òjò kì í ṣe apàṣẹwà. Àdúrà mi fún ẹgbẹ́ yìí ni wípé àápẹ́pẹ́pẹ́, àájàgbà, àádí òkú, àáfẹ́rí igi tóbi, àábára wa ṣe pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Bọ́ba Máyégún ìrẹ́ àkárí. Mo ṣàdúrà fẹ́gbẹ́ mi wípé ọmọ ẹgbẹ́ a máa lé sí wọn ní pẹ́ẹ́dì. Iwájú ni wọ́n máa lọ tí wọ́n dá gbogbo àwọn ọmọ wọn sí iṣẹ́ wọn ò ní dìṣẹ́ mọ́ wọn lọ́wọ́. Àmàrájé pè ránṣẹ́, àmàrájé jẹun. Bọ́ba Máyégún ìrẹ́ àkárí ẹ̀sọ́ fún àbúrò ìyàwó yìí ká Sylvester Wanze is my name. I'm the trade marketing manager of Grand Oak, the makers of this beautiful brand here you see, Seaman Schnapp. Why are we here in Ijebu-Ode today? We are here specifically for the OJUDE OBA festival. We see already that this is one of the best festivals in the world. Seamans, we are proud of the Ijebu land people, and we also like to be a part of this people, and that's the reason why we have come.
ẹgbẹ́ Bọ́ba Máyégún ire akárí obìnrin akílẹ̀ Ìjẹ̀bú. Inú wa gbọ́dọ̀ dùn, ọmọ tuntun ni wá, ọmọ tuntun tó ṣẹ̀ sọ́súná ni wá, òun ló fà á tínú wa fi ń dùn. Gbogbo takuntakun àwọn ìyálóde, àwọn gbogbo executives ọ̀tún sẹ́kẹ́ àwọn yèyé wọ́n ṣiṣẹ́ takuntakun láti dé stage tàdélé. Ọlọ́run dẹ̀ gba àdúrà wa, ó gbogbo fọ́lẹ̀ wa, àgbégbá orókè àṣàṣeyege láfi wà bílẹ̀nì ẹgbẹ́ tó dáa ni. Àǹfààní pọ̀ ń bẹ, bàbá wa Àwùjalẹ̀ dá sílẹ̀ pé ká fi máa rọra wa lọ́wọ́ kájọ máa ṣàjọyọ̀. Ó mà sí pé olówó lè bá tálíkà ṣe, tálíkà ò lè polówó ṣe. Kò sí tálíkà, ìrẹsẹ̀ ń tó lówó, gbogbo wa lọ́lọ́run kẹ́. Ìdí nìyẹn tá a bá ń ṣe, a gbọ́dọ̀ mú aṣọ tó yẹ pé kódà kẹ́ni tó ń ta búrẹ́dì arówó fi rà á kí máa ṣọ ńlá kí gbogbo wa lè wà aṣọ kan náà láti gbé àṣà Yorùbá lárugẹ. Bàbá wa kọ́lọ̀ ń bá wa kẹ́ bàbá wa kọ́ mi wọ́n túbọ̀ gùn fún wa. Kábíyèsí Àwùjalẹ̀ wọ́n ní good intention tó fi dá ẹgbẹ́ yẹn sílẹ̀. At first I didn't understand the benefit of rẹ́gbẹ̀rẹ́gbẹ̀. Now all the indigenous abroad everybody ló fẹ́ join rẹ́gbẹ̀rẹ́gbẹ̀. Age group ti wá ní 76, 75, 74 la force gbogbo Bọ́ba Máyégún age la force ni ẹ. So a ní àwọn tó wá láti ìlú òyìnbó bíi London, America, Canada, bí ìyálóde wa wọ́n wá láti ìlú Texas America. So a ní ìran àwọn oríṣiríṣi àwọn èèyàn bẹ́ẹ̀ tó wà ní ìjókòó yìí tó wá láti ìlú ọ̀hún láti wá gbé àṣà Ìjẹ̀bú lárugẹ. Ọlọ́run dẹ̀ bá wa fún bàbá wa lẹ́mìí gígùn àtàlàfíà tó fi máa kó wa jẹ pẹ́. orúkọ mi ni Kasali Fẹ́mi aka ẹnu ṣe Máyégún ohun Bọ́ba Kẹ́yẹ ọmọọba akílẹ̀ Ìjẹ̀bú. Inú wa dùn gan-an torí pé ojúmọ́ là ń lé kan sí ẹ̀yìn pé lọ́tún àwọn ọ̀sẹ̀ gbẹgbẹ́ náà yìí ń pè lọ́tún lọ́sì. Inú wa rí pé Ìjẹ̀bú ń gbé wa lọ́tún lọ́sì torí kò sí kẹgbẹ́ máa ṣẹgbẹ́ ṣùgbọ́n tọ́wọ́ rẹ̀ tó bá ṣẹra wọn kó pera wọn kó yanjú ẹlẹ́ẹ̀kan náà òun ló máa ń jẹ́ kí tẹ̀síwájú ẹgbẹ́ kó bá lọ sókè. Orúkọ mi ni olórin àgbà kí oyin Kọ́sọ́lá Peter sẹ́kítù ẹgbẹ́ ẹnìtàn tábà ti ní mítì tábà ti pé mítì àtàwọn tó wà àwọn tó jẹ́ diaspora àtàwọn tó ti diaspora a máa open loop so wọ́n máa ń dáhùn wọ́n máa ń dá sí mítì wa Ọlọ́run ọba tó fún wa ní ìmọ̀ àti òye ó túbọ̀ fún wa láti lè fi ṣe. Gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wọ́n kọ́ sí láti máa fi ìfẹ́ láti máa lò. Èmi ìlú òyìnbó ni mo gbé àti ẹ̀ka ní ìlú òyìnbó gbogbo àwọn obìnrin là ń ṣe náà sílẹ̀ kò sí ìjà kò sí kankan àìní gbọ́mi tó omi òsì àdèmà sọ owó àṣà yẹn ni mo mú wá sílẹ̀ ẹgbẹ́ wa wípé kí ṣe kí sábà tójọ́ káàkiri láì ṣàbòsí ìyẹn là ń ṣe ẹgbẹ́ ṣùgbọ́n ká fi ìfẹ́ bá wa lò pọ̀ tí wọ́n bá ṣẹlẹ̀ ọ̀sìn ìyálòde ayéèdì kọ́mítì yẹn pẹ̀lú sẹ́kẹ́tì wọ́n yanjú ẹ̀ láàrin ẹ̀ tó bá wá ní ìpè kí attention tèmi ti bọ́ sí èmi náà wá sọ tèmi sí báwa ṣe ń ṣe inú ẹgbẹ́ wa nìyẹn ìfẹ́ láti kó ẹgbẹ́ jọ. ẹ̀wẹ̀ so dédé ọmọ alárẹ̀ẹ́ ti lé tó à ń kí wa fáyẹyẹ àjọ̀dún ojúde ọba tọdún 2023 yìí pàápàá jùlọ à ń kí àwọn ẹgbẹ́ alálùbáríkà ẹgbẹ́ olóríire ẹgbẹ́ Bọ́ba Máyégún obìnrin ire akárí akílẹ̀ Ìjẹ̀bú à ń kí wọn pé ẹ ṣe pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè ẹgbẹ́ yìí yóò dàgbà yóò dògbò pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba mi. ẹgbẹ́ Bọ́ba Máyégún wa ní ká dúpẹ́ pẹ́ òkun ká dúpẹ́ lọ́wọ́ kábíyèsí aláyélúwà ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ ọ̀gbágbá gbọ́tẹ̀wọlọ̀ first and paramount ruler of Jebuland. wọ́n ní kí bàbá ó gbókọ́ tọkọ́ fàdá sokúrọ̀ dáindáin. wọ́n ní kábíyèsí Àwùjalẹ̀ ìgbà ọdún kan ni o. wọ́n láwọn mọ̀ lóore oore tẹ́ ṣe ẹgbẹ́ àwọn pé àwọn dúpẹ́ o pé kábíyèsí ara pápá ńlá bẹ́tù
ibi kìlọ̀kìlọ̀ báyìí là bá kòkò ara fi dàǹtí rété ìta gbangba báyìí là bẹ́wé ajílẹ̀ kege kábíyèsí wọn lòjòjò ní sowó kọ́mọ̀lẹ̀ nájà kòkòkò báyìí làrọ̀ ta yín ọmọ lé wọn wá ní ká tún dúpẹ́ lọ́wọ́ gbogbo olórí tẹlẹ́mù tó kópa nínú ayẹyẹ ojúde ọba tọdún 2023 yìí ẹgbẹ́ bọ́ba máyégún obìnrin akilẹ̀ ìjẹ̀bú ìrẹ́ akárí náà dúpẹ́ pé ẹ ṣé o pẹ̀lú àṣẹ lọ́wọ́ olódùmarè ọdọọdún ní sápó rúwé ọdọọdún lè rò wá wà bó bá tún dàmọ́dún ká tún jọ péjọ ká sọdún tuntun pẹ̀lú àṣẹ lọ́wọ́ olódùmarè ká wá tún dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ simansinap tí wọ́n ń ṣe ọtí òríjìnà àdúrà tá a fi wúre fọ́dún tí wọ́n kọ́ tiwa fún kábíyèsí Àwùjalẹ̀ ẹ̀yin náà iléeṣẹ́ yín ò ní jóná wọ́n lẹ́ ṣé o ẹ kú ọmọ ṣe ẹgbẹ́ bọ́ba máyégún obìnrin eré akárí akilẹ̀ ìjẹ̀bú wọ́n ní adúpẹ́ lọ kábíyèsí TV náà ti ń gbàṣà àti ṣe Yorùbá lárugẹ o ẹ ṣé gbogbo ayé ò nílùfẹ́ nìkan ọ̀kan wájú ayé ò sì ní fẹ́ gbà fún wa lóúnjẹ àṣèyí sàmọ́dún àṣàmọ́dún sẹ̀mí